Ní báyìí ẹ jẹ́ kí a tẹ̀síwájú nípa bí àwọn Ẹ̀gbá ṣe tẹ̀dó sí ìlú Abẹ́òkúta àti ìtàn tí ó rọ̀ mọ́ Olúmọ. Ìtàn fi yé wa wípé ní ọdún 1821 ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin àwọn Ìjẹ̀bú àti àwọn Ẹ̀gbá. Gẹ́gẹ́ bí ìtàn àkọsílẹ̀ àti àtẹnudẹ́nu, ní ọjà Pòmù arákùnrin oníkàràkátà kan ta atare fún obìnrin Ìjẹ̀bú kan. Igba atare ni arákùnrin òwú yìí máa ń sábà kà sí orí igbá. Àmọ́ kàyéfì ló jẹ́ nígbà tí obìnrin Ìjẹ̀bú yìí ka atare yìí tí ó sì bá 1,200 níbẹ̀. Arábìnrin Ìjẹ̀bú yìí padà lọ sí ọ̀dọ̀ arákùnrin òwú tí ó jẹ́ oníkàràkátà níbi tí ó ti ra atare yìí. Àmọ́ arákùnrin òwú yìí kọ̀ jálẹ̀, ó fi àáké kọ́rí. Ó ní òun mọ iye atare tí òun lé sí orí igbá àti wípé 200 ni òun lé síbẹ̀. Ọ̀rọ̀ di iṣu atayọ̀yàn, eléyìí tí ó mú kí àwọn Ìjẹ̀bú tutọ́ sókè tí wọ́n fi ojú gbà á, tí àwọn ará Òwu sì fi àáké kọ́rí. Ọjà tú, bẹ́ẹ̀ sì ni oníkálukú padà lọ sí ilé láti lọ jábọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjà fún ọba àti àwọn olóyè. Kí á tó mọ̀, ogun ńlá ti bẹ́ sílẹ̀ láàrin àwọn Ìjẹ̀bú àti Òwu. Kí ogun ńlá yìí tó wáyé, àwọn ará Òwu ti fi ìgbà kan kojú àwọn ará Ifẹ̀ tí wọ́n sì jáwé olúborí. Bẹ́ẹ̀ sì ni àwọn ará Òwu ti fi ìgbà kan lé àwọn ará Ìjẹ̀bú kúrò ní orí ilẹ̀ baba wọn. Fún ìdí èyí, àwọn ará Ifẹ̀ àti ará Ìjẹ̀bú àti àwọn jagunjagun Ọ̀yọ́ tí wọ́n ń wá ibi tí wọ́n fi orí pamọ́ sí parapọ̀ láti kojú àwọn ará Òwu. So thank you for listening. The full video will be uploaded on my YouTube channel. Try to subscribe so you can get notification for the new video. In the new video, I'll be showing you where the Egba hid, where they sought refuge when they discovered that there was no way they could triumph against the coalition. So just try to subscribe. You'll be getting notifications for my new video. Ẹ ṣé gan o, ire o.